mẹ́wàá ń ṣẹlẹ̀ ọkùnrin yìí kun Yétúndé bíi ẹran ńlọrin wọn lóògùn ló fẹ́ẹ́ fi ṣe ní báyìí náà akọlọ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara èyí tó wà nílùú Ìlọrin òun ni afurasí kan Abdulrahman Mohammed Bello wà níbi tó ti ń ṣe àlàyé ikú tó pa akẹ́kọ̀ọ́ kan torúkọ rẹ̀ ń jẹ́ Lawal Absor Yétúndé tó jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ olùkọ́ni àgbà tìpínlẹ̀ Kwara èyí tó wà nílùú Ìlọrin College of Education Ìlọrin àtòtọ́rẹ́ gbọ́ pé lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ni Yétúndé dágbére ńlé bóun lọ síbi ayẹyẹ ìkómọjáde wọn nígbà tó débi ayẹyẹ ọ̀hún lásìkò tó ń jẹun lọ́wọ́ ló ṣàdédé gba ìpè pàjáwìrì kan tó sì gbé oúnjẹ náà ó gbé kalẹ̀ tó sì di pé látìgbà náà ni Yétúndé ti di àwátì nígbà táwọn òbí Yétúndé wọ́n retí Yétúndé lọ́jọ́ ajé Monday kó wálé wọn ò rí títí tó fi di àárọ̀ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ nígbà tó di ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ làwọn òbí Yétúndé ni wọ́n gbéra ó di àgọ́ ọlọ́pàá wọ́n lọ sí àgọ́ ọlọ́pàá kan tó wà lágbègbè ọjà ọba nílùú Ìlọrin láti lọ́ọ́ fi tó wọn létí pé ọmọ àwọn Yétúndé ó di àwátì lẹ́yìn tó dágbére ibi ìkómọjáde àwọn sì ti wá àwọn ò rí títí di bí àwọn ṣe ń sọ̀rọ̀ àwọn ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n tíráàkì nọ́mbà Yétúndé wọ́n tíráàkì ẹ̀ nọ́mbà ẹni tó pè gbẹ̀yìn òun náà ni wọ́n tíráàkì lọ sí ọ̀dọ̀ Abdulrahman tó ń gbé ní agbègbè Ọ̀fà gáràjì bó tilẹ̀ jẹ́ pé ìsàlẹ̀ kókò nílùú Ìlọrin òun ni ilé mọ̀lẹ́bí rẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Abdulrahman ó sọ fáwọn ọlọ́pàá pé àìsàn asthma òun ló ṣekú pa Yétúndé ṣùgbọ́n lẹ́yìn ìwádìí fínífíní ni wọ́n rí àwọn èròjà tí Abdulrahman lò láti fi gé Yétúndé wẹ́lẹ́wẹ́lẹ́ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọn ní lórí ìtàkùn Facebook ni ọkùnrin yìí ló ti pàdé Yétúndé tí wọ́n jọ ń sọ̀rọ̀ lórí ìtàkùn Facebook tí ó fi gba nọ́mbà ara wọn tó fi di pé wọ́n di ọ̀rẹ́ ní báyìí náà iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara wọ́n sì gba ìwádìí wọn lọ láti mọ ọ̀rìn kínníwín ohun tó ṣekú pa Yétúndé gangan bó bá ṣe ń lọ bó bá ṣe jẹ́ àtúntàrẹ́rẹ́ yóò tún máa fi tó yín létí. àfáà Ràmírìn tí wọ́n fẹ̀sùn kàn pé ó pa Yétúndé ńlọrin ó ti wí àwíjàre tiẹ̀ níwájú adájọ́ o èyí lohun tó sọ. lọ́jọ́ 11 oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí òun ni ìgbẹ́jọ́ ń tẹ̀síwájú lórí ẹ̀sùn tí wọ́n fi kan àfáà Ràmírìn Bello tí wọ́n ní ó ṣekú pa Yétúndé nílùú Ìlọrin. nígbà tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ni adájọ́ ní kó wí àwíjàre tẹnu rẹ̀ lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní Abdulrahman Bello ní orúkọ òun tó sì jẹ́ àáfàá kọ́mọ ní kéwú. ó ní ìsàlẹ̀ kòtò nílùú Ìlọrin ní ilé mọ̀lẹ́bí òun tóun sì ń gbé ní agbègbè Olúnládé nílùú Ìlọrin. ó ní Hafsat Adéfalú ó jẹ́ ọ̀rẹ́bìnrin òun tóun sì nífẹ̀ẹ́ rẹ̀ gan-an pẹ̀lú tóun sì ti ṣàdéhùn wípé àwọn yóò fẹ́ra wọn. ṣùgbọ́n ní ọjọ́ kan ní ọjọ́ tí ó wá bá òun nílé yìí ní bó ṣe dé ló sọ fóun pé ebi ń pa òun lọ lè ra búrẹ́dì àti fáńtà. nígbà tóun rà dé ni Hafsat sọ fóun pé òun ò lè jẹ pẹ̀lú bí ebi ṣe ń pa òun yìí nítorí pé òun ní ọ́sà lòun bá lọ ra ìrẹsì. Ràmọ́nì lòun béèrè lọ́wọ́ Yétúndé pé ṣó o tún ní ọ́sà ni ṣèbí asthma ló sọ fóun pé o ní ó wá ní òun ní ọ́sà. ó lóun lọ ra ìrẹsì wá àwọn jẹun tán nígbà tí àwọn jẹun tán táwọn ní àjọṣepọ̀ tán bẹ́ẹ̀ ni Hafsat ló bẹ̀rẹ̀ sí ṣe bákan tóun sì ń gbìyànjú kó tó di pé òun rí i pé kíni asthma ló gbé lòun bá jáde síta láti lọ lè ra èélà tí wọ́n máa ń fín. ó lóun kọ́kọ́ wọnú báàgì rẹ̀ òun ò rí kíni èélà òun ò rí inú báàgì rẹ̀ lòun bá jáde síta láti lọ rà á. ṣùgbọ́n nígbà tóun dé lòun bá Hafsat pé ó ti kú. òun ronú pé kí lòun fẹ́ ṣe lòun bá jáde síta láti lọ jòkó ní ìta gbangba. nígbà tóun jòkó òun rìn kiri bẹ́ẹ̀ lòun ti tajú kan tóun rí ibi tí wọ́n ti ń ta ọtí líle. òun ra ọtí líle yìí bẹ́ẹ̀ lòun mú bóun ṣe mú tán ni ara òun bẹ̀rẹ̀ sí ṣe bákan báyìí ni èrò sọ sí òun lọ́kàn tóun sì wọlé lọ. òun wá wò wípé nígbà kan rí Hafsat ti mú òun lọ sí ilé lọ́dọ̀ bàbá rẹ̀ wípé ọkọ òun rèé tí wọ́n sì ní
àwọn ò lè gbà káwọn fẹ́ra wọn látàrí pé òun kò kàwé. Ó ní pẹ̀lú eléyìí tó ti wá ṣẹlẹ̀ yìí tí wọ́n ti ní àwọn ò lè fẹ́ra wọn, tí wọ́n bá lọ gbọ́ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀, kí ni wọ́n fẹ́ ṣe fóun? Báyìí lòun sì rò wípé kóun fẹ́ kan kun ara rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́, kóun sì lọ dá sí orí àtàn. Ó ní báyìí ni òun ṣe ṣe tó fi di pé bóun ṣe ṣe kinní ọ̀hún tán lòun kúrò nílé, òun gba ilé mọ̀lẹ́bí àwọn ní ìsàlẹ̀ kòtò lọ. Ó níbi tóun wà yìí, ibẹ̀ ni ọlọ́pàá náà ti wá gbé òun, tóun sì fi di èrò ilé ẹjọ́ báyìí. Nígbà tí ẹni tó jẹ́ ẹni tó ń dúró fún ìjọba nílé ẹjọ́, agbẹjọ́rò DPP Àkàndé, wọ́n á béèrè lọ́wọ́ Ràmọ́nì wípé ṣé ìwọ jẹ́ dókítà ni tó fi mọ̀ wípé ó ti kú, àti pé ṣé èèyàn kan ti kú sí ọ lọ́wọ́ rí, ṣé ẹnìkan kú lójú rẹ rí, àbí báwo sì mọ̀ wípé ó ti kú, tàbí pé ǹjẹ́ o lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn ó ké gbàǹjarè àbò pé dókítà kọ́ wá wò ó kó tó di pé ó sọ pé ó kú. Gbogbo àwọn ìbéèrè tí wọ́n ń tàkò tó síwájú rẹ̀ yìí ń sọ pé rárá rárá. Báyìí ni àwọn mẹ́rin tó kù, àwọn náà ro àwíjàre tiwọn, wọ́n sọ tí wọ́n mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀. Ní báyìí adájọ́ wọ́n ti wá fi ẹjọ́ náà, wọ́n ti parí ẹjọ́ báyìí, wọ́n ti wá mú ọjọ́ kejì gẹ́gẹ́ bí ọjọ́ kejì oṣù keje gẹ́gẹ́ bí ọjọ́ tí àwọn agbẹjọ́rò méjèèjì tí wọ́n á mọ wí tẹnu wọn, tí wọ́n kọ ohun tí wọ́n ti kọ kalẹ̀ nípa ẹjọ́ láti bẹ̀rẹ̀ dópin, tí wọ́n sì máa kà á sí etí adájọ́. Ẹgbọ́n tí àwọn agbẹjọ́rò ẹgbọ́n tí wọ́n sọ. Moshood Agboola Yusuf. Táyà yín dúró fún ilé ẹjọ́. Muideen Suleiman, third defendant. Níbo ni ìgbẹ́jọ́ wa dé dúró lónìí? A ti parí ẹjọ́ báyìí, a ti parí atótónu, defence ti wáyé, prosecution náà ti close case wọn, gbogbo wa náà ti rojọ́ tán báyìí, so ká wá kọ written address ló kù. Written address. Mo bí ṣe sọ fún yín Yorùbá o, gbogbo ẹjọ́ tá a ti rò látàárọ̀ á wà tún láti ìjọ́ tá a ti bẹ̀rẹ̀, so àwa kọ́ á fi díẹ̀ múlẹ̀ pẹ̀lú òfin tó bá bá lọ, náà la fi ṣọwọ́ sílé ẹjọ́. Prosecution, that is olùpẹ̀jọ́, ti fi ìdí ẹjọ́ tí wọ́n múlẹ̀, wọ́n ti close case one the last time. Wọ́n fi adjourn case fún defence lénìí, n tá a wọlé fún lénìí nìyẹn, and pẹ̀lú ògo Ọlọ́run àti kóòtù ti gbọ́ gbogbo defence àwọn defendant márààrún náà tán, wọ́n ti gbọ́ evidence gbogbo wọn tán yẹn lónìí, gbogbo wọn ti close the defence wọn lónìí. So n tó kàn nísìn ni final written addresses tí àwọn lawyers wọn ó kọ àti prosecution, ibi tí Ọlọ́run ní kí ó dé dúró nìyẹn. Wọ́n sì adjourn case náà sí 2nd of July torí àsìkò tí ọ̀kọ̀ọ̀kan wọn need láti fi kọ their respective addresses. 2nd July. And I must say this, a dúpẹ́ fún ẹ̀ka ìdájọ́ Kwara State Judiciary, particularly kóòtù tí ó ń gbọ́ kéèsì tá a torí ẹ̀ wá bí tá a sì ń torí ẹ̀ sọ̀rọ̀ yìí. Iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti fi rí wípé ẹjọ́ náà débi tó dé dúró lónìí, ó tó ká dúpẹ́ ká sì gbé òṣùbà bí àṣà àwọn kan fún ilé ẹjọ́ náà, torí wípé níjọ́ tí wọ́n gbé kéèsì yìí wá sí High Court, ìjókòó tòní ni ìjókòó ẹlẹ́ẹ̀karùn-ún nìyí. Òní tó wá jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀karùn-ún yìí ni wọ́n close defence gbogbo defendant. Láti bí ọgbọ̀n ọdún dín nǹkan díẹ̀ náà ká mọ̀ pé òun tí ọjọ́ tí èèyàn bá ti ń lé lógún ọdún ń ti ń dọgbọ̀n ọdún ó dín nǹkan díẹ̀ tá a ti wà lẹ́nu iṣẹ́ yìí. Kéèsì yìí làkọ́kọ́ rú ẹ̀ tèmi ó experience níbi tọ́lọ́run ní ká ṣẹjọ́ díẹ̀ dé tó fast dáadáa báyìí. Wọ́n wá ní wọ́n fún kéèsì ní accelerated hearing, in fact speedy dispensation gan-an, top gear ní kóòtù fi kéèsì yìí sí, because ilé ẹjọ́ yóò fààyè kankan kalẹ̀ tó lè ṣèdíwọ́ kẹjọ́ yóò mọ̀ bọ̀ lájọ́ tá a ti bẹ̀rẹ̀ rẹ̀. Ló fi wá já sí pé lónìí tó jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀karùn-ún ni defendant márùn-ún la gbọ́ wọ́n sì close gbogbo ẹ̀ lónìí. Ó tó ohun tí a gbọ́dọ̀ mọ́ dúpẹ́ fún ilé ẹjọ́ sí, tí ó sì mọ́ fún gbogbo ọmọ Nàìjíríà ní àrídájú wípé a ní hope
lórí ẹ̀ka ìdájọ́ Nàìjíríà àfọkànsí dáadáa gbọ́dọ̀ wà fún gbogbo ọmọ Nàìjíríà torí tó bá mú ilé ẹjọ́ tiwa ní Kwara State mójútó ọ̀rọ̀ ẹjọ́ yìí pẹ̀lú ìgbìyànjú yìí tó sì fi yá báyìí kò síbi tí ò ti gbọ́dọ̀ mọ̀ sí í ṣe èyí tákàn rọ gbogbo àwọn tá a mọ̀ ń bẹ́ẹ̀ àti lọ́ọ̀yà àtàlájọ́ ni wípé ilé ẹjọ́ yìí ṣe gbọ́ ẹjọ́ yìí pẹ̀lú ẹ̀mí òdodo àti ìdúró déédé kí gbogbo kálukú wa náà ká mọ̀ ṣiṣẹ́ wa bẹ́ẹ̀ tá à ń bá ń ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ò ní mọ̀ wọ́lẹ̀ tí aráàlú ò fi mọ̀ wá lùsì hope àti confidence níbi ẹ̀ka ìdájọ́ wa eléyìí tó ṣẹlẹ̀ níbi kéèsì yìí pẹ̀lú ìtẹ́jọ́ yìí dé lónìí ó renew hope gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ẹni tí ń gbọ́ wa káàkiri ayé pé judiciary wa ní Kwara State our up and doing gan ó sì jẹ́ ká fi everybody lọ́kàn balẹ̀ yìí pé ká fẹ̀mí balẹ̀ pé àfọkànsí dáadáa wà lórí ẹ̀ka ìdájọ́ Nàìjíríà gbogbo tí máa ń ṣẹlẹ̀ á mọ̀ rí ìdájọ́ òdodo tí ó sì ní wọn pẹ́ ìtọ́lọ́run kọ́ba náà délé. mo mọ̀ sí náà ti sọ gbogbo tí ó sọ àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe wí lákọ̀ọ́kọ́ tí olùpẹ̀jọ́ bá rojọ́ tán tó olùjẹ́jọ́ náà bá rojọ́ tán adájọ́ ló kù tó yẹ kó sọ̀rọ̀ níbi tá a wá ṣe sùúrù dé tá a fi gbẹ́jọ́ olùrojọ́ tá a sì gbọ́ ẹjọ́ olùpẹ̀jọ́ ká ṣàlékún sùúrù yẹn kí adájọ́ náà fi wí àbájáde ìtàn ọgbọ́n nípa ẹjọ́ tí kálukú rò sùúrù tá a fẹ́ bu gbogbo ẹni tí ń bẹ nílé nìyẹn káwọn èèyàn ó sì dákun kán mọ̀ máa he àhesọ ọ̀rọ̀ ìbọ̀sà àhesọ pọ̀ tí kálukú kan ń wí wòrò ránun káàkiri torí pé Android phone ó di ọ̀pọ̀ dátà di ọ̀fẹ́ kálukú náà ń wòrò ẹ dákun ọ̀rọ̀ ọmọ rán ẹ̀ lẹ́wọ̀n Ọlọ́run ní sọ á dẹ lẹ́wọ̀n látara ọ̀rọ̀ kí kálukú akásọ yìí tí a wí lára ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ yìí Ọlọ́run ó ṣàlékún dáadáa o.